ẹ dáríjì mí ẹ̀yin ọmọ Yorùbá, mi ò mọ̀ọ́mọ̀ ṣùgbọ́n máa ṣàtúnṣe. Mo ní kẹ́ ẹ foríjì mí, mo bẹ̀ yín lórúkọ Odùduwà àti gbogbo àwọn alálẹ̀, lórúkọ Olódùmarè mo máa ṣe àtúnṣe. Mi ò mọ̀ọ́mọ̀, ọmọdé ò sì ní mọ̀ ẹ̀kọ́ jẹ kò rà lọ́wọ́. Ta ló sọ̀rọ̀ yìí? Ẹ farabalẹ̀ gbogbo ọmọ Yorùbá, ẹ wá gbọ́ bó ṣe wáyé, tá a sì lẹ́nu tó sọ ọ́, ẹ sì wá gbọ́ ìdí tó irú ẹni yìí fi sọ ọ́. Ṣé ẹ mọ̀ wípé àwọn àkókò kan máa ń bẹ nínú ayé èèyàn tó jẹ́ pé àwọn ìwà kan wà tó máa hù tàbí ọ̀rọ̀ kan wà tó máa sọ léyìí tó jẹ́ pé nígbà tó ń hùwà yìí tàbí tó ń sọ̀rọ̀ yìí, bóyá látàrí pé inú ẹ̀ dùn jù tàbí ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ téèyàn fi ṣerú ọ̀rọ̀ yìí tàbí tó fi ṣèlérí yìí, ṣùgbọ́n tó bá wá tó ìkórìtà kan wá wò pé ọ̀rọ̀ tí mo sọ yìí kí nìdí tí mo fi sọ wọ́n fi wá, Yorùbá fi wá sọ pé bí ọmọdé bá mọ ẹjọ́ ẹ̀bi ẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Ẹ dáríjì mí, mo tọrọ gáfárà, ìdí tí mo fi sọ rèé. Ọmọ Yorùbá, ẹ ní fẹ́ rí fídíò ẹ̀ láìpẹ́, máa gbé yín débẹ̀ lórí ètò lónìí. Ẹ dákun ẹ bá ń farabalẹ̀ wò ó. Ẹ wò ó, àṣé bí ọwọ́ ṣe tẹ igbákejì ààrẹ, àṣé àwọn kan ló wà ń di ọ̀rọ̀, àṣomijé ń bẹ lójú bàbá. Kọ́lọ́wọ́n bá wa ṣàánú fún arábìnrin wa kan tó ń kọrin ìgbà kan pé omijé ojú mi béèrè àánú rẹ bàbá. Ẹ wò, ẹ wá wo omijé lójú second command igbákejì ààrẹ Nàìjíríà bó ṣe ń bọ́ omijé lójú pòròpòrò nígbà tọ́wọ́ àwọn ará abítẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní kà bí àjẹ́ tó yíwọ́ fún. Mi ò ní gbà yẹn lásìkò, ẹ máa gbé yín débẹ̀ ní pápápá. Ẹ wá lọ wo fídíò ibi tí igbákejì ààrẹ ti kọ́kọ́ sọ̀rọ̀, ibẹ̀ ni máa kọ́kọ́ gbé yín dé. Bẹ́ẹ̀ ni ọ̀kọ̀ọ̀kan ní máa gbé wá, tí n bá ti gbé yín dọ́dọ̀ ẹ gbọ́ bó ṣe ń kà bòròbòrò bí àjẹ́ tó yíwọ́ fún. Àṣé àwọn lọ́wọ́ à ń díẹ̀, bẹ́ẹ̀ ni ojú wọn hàn ta gbangba. Tẹ́ ẹ bá ti kú ń bẹ̀ kí wá gbé yín dọ́dọ̀ ẹ dáríjì mí, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ wá lọ gbọ́rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, wọn gbé yín débẹ̀ pátápátá. Ẹ bá ti kú ń bẹ̀ yín ó tún kú bòmíì tí máa gbé yín lọ. Ọ̀yá ẹ kọ́kọ́ bá mi wo eléyìí, mo ṣe ń padà bọ̀. Ẹ bá ń wo ibi tí ààrẹ ti ń ké, bí ẹgbàkejì ààrẹ tó ti ń ké bí àjẹ́ tó yíwọ́ fún, tó sì ń kà bòròbòrò. Bẹ́ẹ̀ bá ti kú ń bẹ̀, ẹ jẹ́ gbé yín dọ́dọ̀ ẹ dáríjì mí, wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Òun rèé, mò ń bọ̀. They are very high. Your Excellency, we came with some observations and 10 specific requests for urgent presidential intervention. These observations and requests are products of discussions in the aftermath of our extraordinary security meeting held 1 week ago. We didn't rush to come after the meeting. We felt the need to travel to northern Borno, interact with displaced persons and the military so as to strengthen public confidence. I will seek the understanding of journalists by not making public any of our observations and 10 requests. They are matters of security, which we hope to discuss with Mr. President in a closed-door session. With grace, I will handle the security arm. Not only handle the security arm, I will lead the troops to battle across the length and breadth of this country. Good morning, Nigerians. Good morning, everyone. My name is Arimafulai, and I am so sober this morning. I am very sober. First, to all Nigerians, all well-wishers, all the people that wish this country goes better, Darijimi, I am sorry. First, before I say anything, I am sorry. Darijimi, enjoy. No.
no. Èpè yìí pọ̀ o. Èpè yìí pọ̀ o. Mi ìdẹ̀ṣẹ̀ o. Mo kọ̀ go wrong o. Mi ìdẹ̀ṣẹ̀ o. Mo kọ̀ go wrong ni. Mo go wrong. Mo pick nǹkan tí ó yẹ kí n pick. And I am seriously sorry. So first, two narrations is going on social media, which is pé mo gba owó. Mi gba owó rárá. My heart is heavy, and I have hurt a lot of Nigerians deeply. Ẹ dákun, ẹ foríjì mi. Ẹ dákun, ẹ foríjì mi, ẹ jọ̀ọ́. You know what? I didn't take money from anyone. No, at all. The second narration is about insecurity. It is so obvious that insecurity is in town, is everywhere in Nigeria, and the government are not doing anything about it. But what I was trying to say in the video is, tí ẹ bá rí anybody tó sọ pé hey wọ́n ń bọ̀ láti bíbá yìí o, and someone in the news is telling you don't worry, nothing is happening, be calm, ẹ má dá lóhùn o. Don't answer that person because that person is reading a script. That was all I was trying to say. That don't answer that person because the person saying be calm, everything will be fine. In a script somebody told him or her to read. I am sorry, Nigerians. What I was saying in essence is insecurities in Nigeria. Gbogbo ẹni tó bá ti ń ka script fún yín pé don't worry, everything will be fine is lying. The person is lying because it's obvious that there is insecurity. My best friend mother was kidnapped. I am not supposed to bring this matter here. She was kidnapped, we paid. How will I say there is no insecurity? We didn't bring this house because we had the payments from millions of people because we all didn't have. What I was saying about insecurity is if anyone is reading a script on television telling you don't worry, everything is fine, they are not doing anything in any place, it's a lie. You run away because there is obviously something wrong, but that person is saying what they want him to say. Ẹ dákun, ẹ foríjì mi, ẹ jọ̀ọ́. In fact, due to this heat and every course I've gotten, I am telling you right now, Nigerians, that I am in my very, very lower stage. Ẹ káàbọ̀ padà, ẹ ti rí. Ẹ wo agbákejì ààrẹ bó ṣe ń sunkún. Ẹkún tó ń sun yìí ní àwọn olóyìnbó ń pè ní crocodile tears. Ẹkún ọ̀nì ló máa ń ṣẹ́jú wọ̀nwọ̀n tí omi máa ń bọ́ lójú ẹ̀. Ọ̀yá ńgbà tí wọ́n bá kó sọ́wọ́ kéèjì àwọn òǹdẹ̀dò. Nígbà bàbá yìí náà kó sọ́wọ́, ẹ wo bó ṣe ń ké bí ọmọdé. Àmọ́ ṣé ẹkún lọ̀rọ̀ ẹ̀ kàn? Ìbéèrè tèmi àti yín tó yẹ ká béèrè lọ́wọ́ ara wa rèé. Àbí kí wọ́n ó ṣe nǹkan tó tọ́ tó yẹ kí wọ́n ó ṣe?
ẹ wá wo arákùnrin kejì yìí, òṣèré orí ìtàgé. Ẹ wò lọ́dọ̀ tèmi, kò sí ẹ̀ṣẹ̀ nínú pé èèyàn ń campaign fún yàn. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ campaign, ẹ̀yin tẹ́ ẹ ló kọ, ẹ má kọjá àyè yín. Níwọ̀n ìgbà tó ti jẹ́ pé ẹ kì í ṣe olóṣèlú fúlẹ̀, ẹ̀wọ̀n ajá kì í wọ́n ran yín ni wọ́n gbowó lé yín lọ́wọ́ ni. Ẹ gbowó, ẹ gbaṣọ, ẹ gba mọ́tò fún campaign tí wọ́n gbé lé yín lọ́wọ́ pé òun rèé ẹ gbà. Níwọ̀n ìgbà tí eléyìí ṣẹlẹ̀, ẹ má kọjá àyè yín. Tẹ́ ẹ bá gbàgbé àwa rántí Ọláìyáwúgbe, ọ̀kan nínú wọn tí ìyẹn tiẹ̀ lọ bọ́ra álẹ̀, ìyẹn ní odò lọ́dún náà lọ́hùn-ún, níbi tó ń rá bàbà ìyẹn ní òkun nítorí Bọ́lá Tinubu, wípé kí Bọ́lá Ahmed Tinubu wọlé. Bọ́lá Tinubu wọlé tán, ohun tó sọ pé yóò ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ ní bí oṣù mélòó àkọ́kọ́. Òun lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ bọ́ta lòdì sí Bọ́lá Ahmed Tinubu. Lóòótọ́ ẹ má ṣe mí gbọ́, èmi ò lòdì síjọba Tinubu torí mi ò ń ṣe oníṣèlú. Bẹ́ẹ̀ ni, orílẹ̀-èdè Yorùbá ń lọ jẹ mí lógún, ọmọ Yorùbá ló sì wà ń bẹ̀. A ti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lèmi a sì ti máa sọ̀rọ̀ yìí pé Bọ́lá Ahmed Tinubu gbọ́dọ̀ ṣàṣeyọrí. Ìdí àti túmọ̀ tó fi máa ṣàṣeyọrí ni wípé orílẹ̀-èdè Yorùbá láṣeyọrí kan ṣo náà tó kù. Ó ti ṣàṣeyọrí láti gbà sáwọn ọba wa lẹ́nu wípé kólóyè Sunday máa padà bọ̀ wálé. Bó bá tiẹ̀ ní èrò tiẹ̀ lọ́kàn, èmi mọ̀ pé tẹlẹ́dàá òun làṣẹ. Ohun tó àkọọ́lẹ̀ olóyè Sunday iná ẹ̀ lọ́ṣẹ. Bí bẹ́ẹ̀ kọ́, kò sára tẹ́nìkan lè dá. Àmọ́ òmìnira orílẹ̀-èdè Yorùbá iná ẹ̀ lọ jẹ ìmí lógún àtàwọn yòókù àti gbogbo ọmọ Yorùbá àtàtà. Ó lè campaign fẹ́ni tó wù ẹ́, wá ṣọ́ra, wá ṣọ́ ẹnu ẹ̀. Arákùnrin kan náà ń bẹ nílùú Ìbàdàn nígbà kan, Ọ̀sílárì náà ń pè é, olórí àwọn agbèrò nígbà náà lọ́hùn-ún. A ní tí àwọn tó ń pariwo Yorùbá nation bá ń bọ̀, kí DSS má dá sí, kí ọlọ́pàá má dá sí, kí sójà má dá sí, òun nìkan lòun ò mú gbogbo àwa tá à ń pariwo Yorùbá nation tó wọ́n sọ wá sínú ṣáàgó. Níbo ni Ọ̀sílárì ìgbò ló wà lónìí? Ṣóhun ló wà nínú ṣáàgó àbí àwa? Tó gbogbo nǹkan, gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, ẹ̀já máa rántí ẹni tó mọ̀ ń gbọ́. Gbogbo ọ̀rọ̀ tó o bá sọ, gbogbo nǹkan tó o bá mọ̀ pé o mọ̀ ṣe, ọmọ sọ dáadáa, máa rántí pé àwọn kan ń bẹ o tí wọ́n ń tẹ́tí sí ohun tó ń wí. Àwọn kan sì wà tó jẹ́ pé wọ́n ní interest nínú gbólóhùn ọ̀rọ̀ tó ń sọ jáde nígboro ẹ̀. Ẹ gbọ́, ìran Yorùbá. So arákùnrin tó ń tọrọ ìdáríjì yìí wípé tó bí wọ́n dáríjì òun ìgbà àwo òkòkò bàbá sásùn yìí, ṣé ká sọ pé kò rò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nígbà tí wọ́n dá ìpèjọ fún? A sì ń sọ fún yín pé ayé social media ó ti yàtọ̀ sí ìgbé ayé 4-5 years ago, 3 years sásìkò yìí gan. Ó ti yàtọ̀ sásìkò tá a wà yìí. Má ti sọ ni, kódà nínú yàrá ẹ̀ àwọn èèyàn ti mọ̀, kódà àwọn tó ti rí ìdí máìdí ẹ ohun tó wà ń bẹ. Ibẹ̀ nìkan kọ́ là ń lọ. Ẹ jẹ́ á yà bàrà sọ́dọ̀ bàbá wa Sati Gurumaraji. Bàbá ti fọ́gbà yẹn ga. Bàbá fọ́gbà yẹn ga torí ẹ̀wọ̀n ní ṣàkátà pàrà báyìí làásìtọ́. Bí tọ́ bá yẹ lálẹ́ yẹ jù yóò dìdàkú wárápá. Ẹ wá gbọ́ nǹkan tí bàbá yìí sọ lórí àwọn tó ń ṣe onígbọ̀wọ́ fún àwọn báńdíìtì. Bẹ́ẹ̀ ni ẹ wá gbọ́ nǹkan tí bàbá sọ. Òun rèé ẹ̀ṣùn ń bẹ̀. Mo ń padà bọ̀. Ọlọ́pàá ìpínlẹ̀ wo lè ìbọn tó wà lọ́wọ́ wọn wà lágbára kan? Wọn ò lágbára kankan. Ọlọ́pàá ìpínlẹ̀ wo lè kojú ìṣòro àwọn báńdíìtì? Ẹsẹ̀ kan nìyẹn. Ẹsẹ̀ kejì ni àwọn tí wọ́n ń fàìnánsì wọn. Àwọn Malami El-Rufai,
àtẹgbẹ́ wọn Arẹ́gbẹ́ṣọlá, Amechi, Gumi, Rotimi, gbogbo wọn, Rotimi, Amechi. So wọ́n àgbọ̀ pé wọ́n á pè wọ́n jókòó ni ó ló ṣe jẹ́ tó lọ fún bandit ní credit card, ó lọ fún wọn lówó pé kí wọ́n má ṣe yín, kí wọ́n má múyàn mọ́, kí wọ́n má gbéyàn mọ́. Ṣé irú èèyàn bẹ́ẹ̀ ni wọ́n fún lówó ni? Èló ni discount ẹ gbà? Gbogbo wọn tẹ bá rí olè jíjà wọ́n pààyàn bì kan, àwọn arábí ni wọ́n lu ọlọ́pàá. Owó dẹ̀ nítorí pé owó ló jọba ń sìn, ibi tó owó bá ti dẹ̀ ti ń jọba kẹ́ ẹ rẹ́dì láti sá lọ ni, torí èèyàn jẹ́ nǹkan kan lójú wọn mọ́. So níìsí àwọn yẹn la máa mú, àá pè wọ́n jókòó, àá dẹ̀ ṣàlàyé pé òfin máa ń bẹ ní Nàìjíríà. Báyìí pé àsìkò Buhari tó pé ẹgbẹ́ yín, Buhari sọ pé òun lọ jókòó sí bọ́dà, tí wọ́n bá ní kírí wọ́n bọ̀ sí Nìjẹ́lì. Rárá, kò sí kankan lóbò lábẹ́ ọ̀run yìí. Níbi kí tó wà ẹni tó bá ti náà máa ń bá aráàlú jà, tó ń bá ìjọba jà, ẹni ẹ̀tẹ́ á ṣe é ṣe bàbá mi. Gbogbo àwọn èèyàn lókùú tá a bá ti mú wọn ní gbọ́n kankan mọ́, kò ní sí AK-47 mọ́. ìbọn tó wà lọ́wọ́ wọn mà lágbára gan. Wọn ò lágbára kankan. ọlọ́pàá ìpínlẹ̀ wa. ẹ káàbọ̀ padà. ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ abẹ́ ẹ̀gbọ́n báyìí, ìyẹn bàbá wa Sati Gurumaraji. Wọ́n ní èèyàn kì í kéré nídìí ọ̀rọ̀ èèyàn ń tó sì ń pè ní àgbàlagbà nìyí. Bàbá yìí jáde tán, wọ́n sọ bó ṣe yẹ kí wọ́n sọ. ẹ gbọ́, ẹ̀yin ará bí yìí lágbájá níbi tí wọn ò sọ wípé àwọn ọ̀ràn Fúlàní nìkan ni wọ́n ń ja Nàìjíríà lógun. ẹ̀rọ ayé àbẹ́rẹ́ bàbá sọ débi wípé àwọn ọmọ Yorùbá náà ń bẹ láàrin wọn. nígbà tí wọ́n máa dárúkọ, wọ́n dákọ èèyàn bíi gọ́vùnà ìpínlẹ̀ Ọ̀ṣun àná Rọ̀úfù Arẹ́gbẹ́ṣọlá àtàwọn ẹgbẹ́ wọn. Arẹ́gbẹ́ṣọlá ẹnìkankan ò fẹ̀sùn kàn án wípé ó wà nínú báńdíìtì, àmọ́ allegedly wípé bóyá torí ẹgbẹ́ tí wọ́n belong sí, nítorí àwọn tí wọ́n bá ṣe tó jẹ́ ṣàwáwù báńdíìtì ni wọ́n, òun ló fà á tí ìròyìn fi gbé wípé bàbá sọ nípa ìpètò àwọn lágbájá rèé. ọmọ Yorùbá, ó dá mi lójú pé ẹ̀ ń gbọ́ mi dáadáa. ó fi túmọ̀ sí pé ìran èèyàn tó bá bá rìn, àwọn èèyàn orúkọ ẹ̀ láàfin máa pè ọ́. làwọn olóyìnbó fi sọ pé show me your friend then I will tell you whom you are. fi ọ̀rẹ́ rẹ hàn mí, èmi ò sọ ní èèyàn gangan tó jẹ́ fún ọ. fi ẹgbẹ́ rẹ hàn mí. àwọn ẹgbẹ́ olóṣèlú pé bó o bá ọ pa wọ́n bẹ Nàìjíríà, báyìí tipátipá la ṣe máa débẹ̀, báyìí túláàsì òṣèlú Nàìjíríà rèé. la fi ń sọ pé gbogbo ẹ̀yin èèyàn pé pápá ẹ̀yin ọmọ Yorùbá, kò tó lóṣèlú tẹ́ ẹ lè kàǹpé fún tẹ́ ẹ máa jèrè. ẹ lè jèrè kẹ́ ẹ gbowó, bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn yóò padà yíwọ́ ni. ẹ lọ béèrè lọ́wọ́ Ọ̀ṣínlárì nílùú Ìbàdàn, ẹ lọ bí ibi tó wà, ẹ lọ béèrè lọ́wọ́ ọlọ́pọ̀n ọ̀rọ̀ àbí ọlọ́pọ̀n ayò káàkiri bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ wá sí ìpínlẹ̀ Èkó, ẹ wá béèrè lọ́wọ́ wọn. ẹ lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ káàkiri àgbáyé ilẹ̀ Nàìjíríà, ẹ rí wọn lọ́kọ̀ọ̀kan tó jẹ́ wọ́n padà ṣubú lu ìrìn àjò wọn náà ni. ìdí rèé tá a fi ń sọ pé kò síbi tó gbà mí tó jùlé bàbá mi lọ, kò síbi tá a lè dúró tó kọjá orílẹ̀-èdè Yorùbá. orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ni. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, àkókò ń bọ̀ tá a máa jáde fresh láti polongo òmìnira orílẹ̀-èdè Yorùbá. àmọ́ tá a bá fẹ́ dìbò, bàbá dìbò fún Bọ́lá Ahmed Tinubu, aṣíwájú wa ni, ìran wa ló ti jáde. bẹ́ẹ̀ ni a lè lẹ́nu ọ̀rọ̀, wọn ò gbowó lọ́wọ́ ẹ̀, mo sì fẹ́ mọ̀ nípa ẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà orílẹ̀-èdè Yorùbá jẹ mí lógún. àṣeyọrí kan tó kù nìyẹn látọ̀dọ̀ Bọ́lá Ahmed Tinubu. tí a bá sì ti rí ìgbà nírìn kan yìí, kódà àwọn tí wọ́n dìbò fún, tí wọ́n dúró tì í, gbogbo wa gbọ́dọ̀ sá kúrò nílùú yìí.
bẹ́ẹ̀ ni wọ́n bá ti ń di 32 efele ẹni tí wọ́n bá gbámú ẹtí ẹ̀ ojú tọ̀síláàrì lọ. ẹ ṣé mo dúpẹ́, ẹ bá ń ṣíà fídíò yìí, ẹ jẹ́ ó wọ̀ gbòòrò ayé lọ, á tún pàdé, ó dàbọ̀.